ìgbésẹ̀ kan ṣoṣo la máa ń gbé téèyàn fi wọnú Jésù Kristi. ọ̀rẹ́ mi, kí ló wá tó ń ṣe lóde? ìgbésẹ̀ kan yẹn náà ni ó gbé. ilẹ̀kùn náà ní ń bọ́ sọ̀rọ̀ yìí. Jésù Kristi ló ń bá ọ sọ̀rọ̀ yìí pé kó o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ kó o sì wọlé sọ́dọ̀ kí ìgbàlà Ọlọ́run kó lè jẹ́ tiẹ̀. Ọba ògo yóò ṣí ilẹ̀kùn. Ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni fún orúkọ rẹ. Bàbá, rán ọ̀rọ̀ rẹ sí wa. Jẹ́ kára àánú gbà sí tiwa láṣẹ pé ògo ni fún orúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, a sì wà lórí èmi ni Jésù Kristi. Ọba ògo ni pé ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 9 ó ní èmi ní ilẹ̀kùn. Bí ẹnìkan bá bá ọ̀dọ̀ mi wọlé, òun la ó gbàlà. Yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Ohun tí a fẹ́ fi hàn wá báyìí ni àwọn ìwúlò ilẹ̀kùn, tàbí kí n sọ báyìí, àwọn ìníyelórí àti ìwúlò ilẹ̀kùn, tí kí òye ohun tí Jésù Kristi ń sọ kó lè yé wa nígbà tó pé èmi ni ilẹ̀kùn. Ẹ jẹ́ á mọ̀ kí ni ìwúlò ilẹ̀kùn, kí ni ìníyelórí ẹ̀, ìníyelórí àti ìwúlò ilẹ̀kùn. Àkọ́kọ́ ni pé ilẹ̀kùn ò ní ọ̀nà àbáwọlé. Jésù wípé ó ní ọ̀nà sí ilẹ̀kùn. Ìyẹn ni pé ó ní ọ̀nà sí ìgbàlà. Bí ọkọ̀ Nóà bó ti jẹ́ ìpèsè Ọlọ́run fún ìgbàlà fún àwọn èèyàn ìgbà Nóà láti bọ́ lọ́wọ́ ewu ìkún omi. Jésù Kristi pé ó ní ilẹ̀kùn. Bí a ti ń ní ilẹ̀kùn tí wọ́n ń gbà wọlé wọnú àgọ́ àjọ, Jésù pé ó ní ọ̀nà àbáwọlé sí àánú, ó ní ọ̀nà àbáwọlé sí ìgbàlà, ó ní ọ̀nà àbáwọlé sí ọ̀run. Ìníyelórí àti ìwúlò ilẹ̀kùn. Ìkejì, ilẹ̀kùn ní ọ̀nà kan ṣoṣo téèyàn fi lè gbà wọnú ilé kan tàbí gbà wọbì kan. Ẹnikẹ́ni tó bá gbìyànjú tó lóun ọ̀gbà ilẹ̀kùn wọlé tó lọ gba bòmíì, olúwa rẹ̀ olè ni, ọlọ́ṣà ni. Jésù sọ gbangba ní ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 1 pé lóòótọ́ mo wí fún yín, ẹni tí kò bá ti gba ẹnu ọ̀nà wọnú agbo àgùntàn, ṣùgbọ́n tó bá gba bòmíràn gun òkè, olúwa rẹ̀ náà ni olè àtọlọ́ṣà. Ẹnikẹ́ni tí ò gbanú Kristi wọlé kò lè nígbàlà. Ẹnikẹ́ni tí ò wá gbanú Kristi wọlé kò lè di ìránṣẹ́ Ọlọ́run fún agbo àgùntàn. Àwọn tó gba bòmíì tí wọ́n sì tún gba bòmíì lónìí, ọba ògo ní pé olè ni wọ́n, ọlọ́ṣà ni wọ́n. Ìkẹta, ìníyelórí ilẹ̀kùn àti ìwúlò rẹ̀. Ṣé ẹ rí ilẹ̀kùn? Í máa ṣí sínú, í máa ṣí sóde. Bẹ́ẹ̀ni, bí ilẹ̀kùn ò bá ṣí sínú, á ṣí sóde. Bí méjèèjì tó ń ṣí sí. Ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú ilé tó fẹ́ gbádùn nǹkan tó ń bẹ nínú ilé, ọ̀ranyàn ni tó bá wà lóde yóò wọlé. Tán bá sì ti tilẹ̀kùn mẹ́rin tó wà lóde, kò lè rí adùn oore ọ̀fẹ́ àti oore Ọlọ́run tó jẹ́ oore àti ẹ̀tọ́ ìràpadà olúwa rẹ̀ ò lè rí gbà. Alábàjọ tọ́gọ̀rọ̀ èèyàn wà ní ṣọ́ọ̀ṣì tó jẹ́ wípé wọn ò rí àǹfààní ire ìràpadà, wọn à rí àǹfààní àti àwọn ẹ̀tọ́
ìbùkún ìjọba ọ̀run tá a ṣe fún àwọn àgùntàn Jésù. Nítorí pé kíni, wọ́n wà lóde, wọn ò wọlé. Èèyàn lè máa fara yílẹ̀kùn, ìyẹn ò ní wọnú ilé o. Èèyàn lè wà ní bèbè ilẹ̀kùn, àní ò wọlé. Ilẹ̀kùn máa ń ṣí sínú, máa ń ṣí sí òde ni. Ìkẹrin, ìníyelórí ilẹ̀kùn àti ìwúlò rẹ̀. Ìgbésẹ̀ kan là á máa ń gbé téèyàn fi dásẹ̀ wọlé tó bá ti dẹnu ilẹ̀kùn. Ó wá ṣeéṣe kó pẹ́ kéèyàn ó tó débi ilẹ̀kùn. Ṣùgbọ́n ìgbésẹ̀ kan ṣoṣo lèèyàn máa ń gbé látòde téèyàn fi wọnú ilé. Ẹ jẹ́ ó yé yín dáadáa. Ṣé ẹ rí, ìgbésẹ̀ kan là á gbé téèyàn bá ti dẹnu ilẹ̀kùn. Ìgbésẹ̀ kan lèyàn ó gbé téèyàn ó ṣe sọ́dún sínú ilé. Ṣùgbọ́n ẹ jẹ́ kó wá yé yín, kéèyàn ó tó lè débi ilẹ̀kùn, ó ṣeéṣe kó pẹ́. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ọdún 23 tí mo kọ́kọ́ lò ní orí òkè ìpẹ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọjọ́ ìbí mi, bí ọ̀rọ̀ bàbá mi, ni mo tó dé ẹnu ilẹ̀kùn. Mọ̀ngbà tí mo dé ẹnu ilẹ̀kùn, ìgbésẹ̀ kan náà ni mo gbé tí mo wọnú Kristi. Ìtumọ̀ ni pé ìgbésẹ̀ kan ṣoṣo la máa ń gbé téèyàn fi wọnú Jésù Kristi. Ọ̀rẹ́ mi, kí ló wá tó ń ṣe lóde? Ìgbésẹ̀ kan yẹn náà ni ó gbé. Ilẹ̀kùn náà ní ń bá ọ sọ̀rọ̀ ẹ̀, Jésù Kristi ló ń bá ọ sọ̀rọ̀ ẹ̀ pé kó o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ kó o sì wọlé sọ́dún kí ìgbàlà Ọlọ́run kó lè jẹ́ tiẹ̀. Ìkarùn ni wípé Olúwa ní í ṣe alákòóso ilẹ̀kùn. Ilẹ̀kùn tá à ń sọ yìí, Olúwa tó ní ilé yìí, baálé ilé yìí, ó ní ṣàkóso ilẹ̀kùn yìí. Ìyẹn ni pé ṣíṣí ilẹ̀kùn àti títì rẹ̀, ọwọ́ rẹ̀ ní ṣàkóso ẹ̀ wà. Kò sí lọ́wọ́ ẹnikẹ́ni, kò sí lọ́wọ́ wòlíì kankan, kò sí lọ́wọ́ pásítọ̀ kankan, kò sí lọ́wọ́ ajínrere kankan, kò sí lọ́wọ́ olórí ẹ̀sìn kankan, kò sí lọ́wọ́ ẹlẹ́sìn kankan. Òun nìkan ni. Ìtumọ̀ ni pé kò sí ẹnikẹ́ni tó lè fi tipátipá wọlé tí wọn ò bá ṣílẹ̀kùn fún. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá, wọ́n ní fọ̀ngbàdì ò ṣílẹ̀kùn. Ẹni bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́, òní ò sí. Kọ́kọ́rọ́ ilẹ̀kùn ò sí lọ́wọ́ bàbá ẹnikẹ́ni. Ọwọ́ Ọlọ́run ọ̀run, ọwọ́ Kristi ló wà. Ọ̀ranyàn wá ni pé o gbọ́dọ̀ kànlẹ̀kùn kan tó lè ṣí fún ọ. Olúwa wa sì sọ pé ẹnikẹ́ni tí ó bá wá síbi ilẹ̀kùn tó bá kànlẹ̀kùn, òun ó ṣí fún. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹni tó bá wá, bí gbogbo ayé, bí mo ti ń sọ̀rọ̀, tí gbogbo ayé, gbogbo àwọn tó wà lóde tí wọ́n bá lè kànlẹ̀kùn yìí báyìí, ọba ògo yóò ṣí ilẹ̀kùn yìí fún wọn. Ìníyelórí àti ìwúlò ilẹ̀kùn. Ìkẹfà, ilẹ̀kùn yìí gbogbo èèyàn ló ń lò. Yẹn ni pé ojúsàájú ò sí lọ́dọ̀ ilẹ̀kùn. Ẹnikẹ́ni tó bá ti dẹnu ilẹ̀kùn tó bá kànkùn tán bá ṣí fún, òun náà ni ó wọlé. Ó ṣí fọ́mọdé, ó ń ṣí fágbà, ó ń ṣí fún ọkùnrin, ó ń ṣí fún obìnrin, ó ń ṣí fún àwọn balógun ìlú, ó ń ṣí fún àwọn ọba ìlú, ó ń ṣí fún àwọn ààrẹ orílẹ̀-èdè, ó ń ṣí fún àwọn gómìnà, ó ń ṣí fún àwọn tó ń gbani síṣẹ́, ó ń ṣí fún àwọn tá a gbà síṣẹ́. A máa ṣí fún alágbe. Bẹ́ẹ̀ ni a máa ṣí fún àwọn tí ọba òkè bẹ́gi ọlà fún àtàwọn tí ò rọ́wọ́ họrí. Gbogbo èèyàn ni ilẹ̀kùn yìí ṣí fún. Kò sí yàtọ̀. Tó bá ti wọlé, ọ̀nà kan yìí náà ni wàá wọlé tí gbogbo èèyàn ń gbà wọlé. Kristi ilẹ̀kùn yìí, bó ti ń gba olòṣì ló ń gba olówó, bó ti ń gba bọ̀rọ̀kìnní ló ń gba àwọn ìsàkúsà,
bó ṣe ń gba ṣàkọ̀tún tí ń gba ṣàkòsì ní ń gba bọ̀rọ̀kìnní ní tí ń gba ọ̀tọ̀kùlú ní sì ń bá àwọn sàràkí, bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n dàbí pé wọn kì í ṣe èèyàn lójú ọmọ aráyé tí wọ́n bá lè wá bí ilẹ̀kùn yóò sì fún wọn, torí pé kò sí ojúsàájú ẹnikẹ́ni, kò sí ojúsàájú ènìyàn lọ́dọ̀ ilẹ̀kùn tá à ń sọ yìí. Ìkeje ni pé ilẹ̀kùn yìí yóò tì mọ́ àwọn tí wọn ò fẹ́ nínú ilé. Bẹ́ẹ̀ ni ilẹ̀kùn yìí yóò tì mọ́ àwọn tí wọn ò fẹ́ nínú ilé. Ìwé Ìfihàn orí 21 yá lọ bẹ̀. Ìfihàn orí 21 ẹsẹ̀ 27 gbọ́rọ̀ Ọlọ́run. Ohun aláìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá, tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké, bí kò sí àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. Ohun aláìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá, tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké, bí kò sí àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. Ìkẹjọ ni wípé ilẹ̀kùn yìí ẹni bá ti ṣí fún àwọn tó wà nínú ilé, ààbò dájú lórí wọn. Bẹ́ẹ̀ ni bóyá ìjì ló ń jà níta, bóyá ọ̀tá ló ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe, bóyá àwọn agbẹ̀san ẹ̀jẹ̀ ni, gẹ́gẹ́ bí Nóà àti ilé rẹ̀ ti wà nínú ààbò nínú ọkọ̀ tí àwọn èèyàn ayé yòókù ń fojú winá ìbínú Ọlọ́run nínú ìkún omi, gẹ́gẹ́ bí Ráhábù, panṣágà àti gbogbo àwọn aráalé rẹ̀ ṣe wà nínú ṣọ́ọ̀bù títí ń ṣe òwò kárùwà rẹ̀, nítorí pé ọba ògo ti yan bẹ̀ ní ibi ààbò ìgbàlà. Ìyọnu tó dé bá àwọn ará Jẹ́ríkò kò kàn wọ́n o. Àwọn Ráhábù àti gbogbo aráalé rẹ̀ ni wọ́n là. Bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá ti sá wọnú Kristi, Olúwa rẹ̀ ó ti sá wọnú ààbò ayérayé sí ni. Ìkẹsàn-án tí mo fẹ́ kẹ́ rí ni pé kìkìdá àwọn tí wọ́n wọlé ni wọ́n ti dọmọ onílé. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 9 yẹn, ọba ògo ní èmi ní ilẹ̀kùn, ẹni tó bá ọ̀dọ̀ mi wọlé, Olúwa rẹ̀ là ó gbàlà, Olúwa rẹ̀ ó máa jáde yóò máa wọlé. Ìyẹn ni wípé tó o bá lè wọnú Kristi lónìí, ó ní àǹfààní láti máa wọlé máa jáde láti inú àgbàlá, wàá wọ ibi mímọ́, láti inú ibi mímọ́ wàá wọ ibi mímọ́ jùlọ. Inú Kristi láti máa ń lọ sí ọ̀run láì jẹ́ pákú. Bẹ́ẹ̀ ni a máa ń lọ wájú Bàbá. Àwọn ogun ọ̀run mímọ́, àwọn áńgẹ́lì, wọ́n mọ tí à ń sọ yìí. Ó lè má yé ẹ̀yin ọmọ èèyàn pé Jésù wí pé tó o bá ti wọnú òun, wàá máa wọlé, wàá máa jáde, wàá wá rí pápá oko tútù jẹ. Ìtumọ̀ ni pé àwa tá a wà nínú Kristi, a ní òmìnira ọmọ bàbá, a ní òmìnira pé ọmọ bàbá ni wá, ẹbí Ọlọ́run ni wá, a ti di ẹbí Ọlọ́run, ọmọ Ọlọ́run ni mò ń ṣe. Gbogbo àwa tá a wà nínú Kristi la jẹ́ ọmọ Ọlọ́run, a ní àǹfààní àti máa yan fanda. Yá gbàdúrà. Ọba àwọn ọba, gbogbo àwọn tí wọ́n ń gbọ́rọ̀ rẹ yìí, èyí tí wọn ò tí wà nínú, Olúwa, tí wọ́n ti wọnú ilẹ̀kùn yìí, ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè gbégbèsè akin, jẹ́ wọn ó ṣe rere ká yàn ká dúpẹ́. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa.